Ẹ káàárọ̀ o. Gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko, a kí yín wípé ẹ kú òwúrọ̀. Ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa àtàbúrò wa, gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá, ọmọ Yorùbá nílé lóko, a kí yín wípé ẹ kú òwúrọ̀ o. Jíjáde yín lénìí, ayọ̀ ló máa mú wá o. Wíwọlé yín náà padà lénìí, ayọ̀ ló máa mú wá. A ò ní fi ìbànújẹ́ ká fi ròyìn fúnra wa pẹ̀lú àṣẹ Èdùmàrè. Bó ṣe máa rí nìyẹn, ẹ ṣé gan ni. Ẹ kú àgbálẹ̀ wa, ẹ kú iṣẹ́ takuntakun. Láìsí ẹ̀yin bàbá wa gan àtẹ̀yin ìyá wa, àwa táwa ń jáde yìí gan, a ò lè rí jáde. Láì wá sí Ọlọ́run, kò sí èmi àti yín rárá. A sì dúpẹ́ pé Ọlọ́run wà. Nítorí náà ni èmi àti yín ṣe wà láyé àti láàyè wa. Ẹ ṣé gan ni, God bless you. Ẹ kú àtìlẹ́yìn wa. Ẹ kú fífi àwọn ọ̀rọ̀ wa yẹn ránṣẹ́ kiri. Ó sì ń dé ọ̀dọ̀ àwọn tí à ń bá wí. Tí kò bá dé ọ̀dọ̀ àwọn tí à ń bá wí ni, a ní máa receive calls láti ọ̀dọ̀ àwọn ajá wọn. A ò sì ní máa receive letter wípé káwọn invite wa fún ká lè dánu dúró lórí àwọn ọ̀rọ̀ tí à ń sọ. Kò sí ìdánidúró kankan lórí àwọn ọ̀rọ̀ tí à ń sọ yìí, nítorí wípé mi ò ní gba owó tí èmi àti ìran mi máa padà wá máa san ní ọjọ́ ọ̀la. Ìyẹn lọ bẹ́ẹ̀. Nítorí pé mi ò ní gba rìbá, tó jẹ́ pé nígbà tí n bá padà kú tán, màá wá padà lọ máa jẹ̀yà ẹ̀ ní ọ̀dọ̀ ẹni tó rán mi níṣẹ́. Pé kò sí gbogbo ohun tá a ṣe láyé yìí, bá a kọ́lé ni, bá a ralẹ̀ ni, bá a ra mọ́tò ni, ohun gbogbo tóhun ká bá ṣà ṣe láyé yìí, kò sí kan nínú ẹ̀ tá máa mú lọ sọ́run. Òun ló ṣe jẹ́ ká máa ronú dáadáa ká tó lè máa wu ìwà ohunkóhun tí gbogbo ìwà tí a bá fẹ́ máa ṣe. Ẹ ṣé gidigidi gan. Lẹ́ẹ̀kan sí, mo fẹ́ tún gbà wá ní ìyànjú gẹ́gẹ́ bí àwọn ohun tí Olúwa mú wa rí. Orúkọ tèmi ni Babaconfirm JP. I am not a blogger. I do say it. I am a prophet. I am a spiritualist. I run a spiritual church and I do spiritual work. Those four things are words that can give you full details about me. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mo sọ síwájú yìí, ó máa sọ nípa mi dáadáa wípé èmi kì í ṣe àwọn tí ń bani lórúkọ jẹ́ kiri. Ohun tí Ọlọ́run rán wa, òun lèmi wá ṣe níta. Wòlíì ni èmi, ẹni ẹ̀mí sì ni mí. Mò ń darí ìjọ ẹ̀mí, mo sì ń ṣe iṣẹ́ mi fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, yálà ní Nàìjíríà àbí ní òkè òkun. Látọdún tá a dẹ̀ ti ń ṣe, Ọlọ́run ò jẹ́ kí ọwọ́ pálábá wa kò jẹ́ kó ségi. Ẹ jọ̀ọ́, mo fẹ́ jẹ́ ká fi ọ̀rọ̀ ká tún fi jómitoro ọ̀rọ̀ ní àárọ̀ yìí. Èyí tí a máa sọ lónìí máa pọ̀ àbí kò ní pọ̀, ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó yé gbogbo àwọn ọmọ Yorùbá pátá kí wọ́n jọ̀ọ́, kí wọ́n dẹ̀yìn lẹ́yìn Tunubu. Tunubu ó fẹ́ tún kó wa sí inú oko ẹrú mìíràn ni. Ẹ̀yin náà á fojú ara yín rí nígbà tí ẹ bá lọ gba àbọ̀dè, tí ẹ sì lọ ṣe ohun tí kò jẹ́ kẹ́ ẹ ṣe láti gba àbọ̀dè fún gbogbo àwa tọ́lọ́run ń lò láti máa sọ̀rọ̀ Yorùbá nation yìí. Tunubu ò níbi lọ. Tunubu alábọ̀dè ni Tunubu.
a nílò Tinubu, ẹ̀yin ọmọ Yorùbá. Ohun tá a nílò ní Yorùbá nation. Ó kéré kò kéré, atóbi àtóbi, kọ́ fi sílẹ̀. Bó ti wá wù kó rí, Olúwa tó ti sọ wípé a máa pín, Olúwa tó sọ pé Yorùbá máa jáde lára wọn, Olúwa yẹn ti ṣètò ohun gbogbo tí a fẹ́ lò. Bàbá tí kò ní pẹ́ kú tènítọ́la yẹn, síbẹ̀ wọn ò ronú, wọ́n sì ń fìyà jẹ àwa mẹ̀kúnnù. Wọ́n ń fìyà jẹ gbogbo àwọn tí wọ́n ní àwọn jọba lé lórí. Bí ènìyàn bá jọba lé ènìyàn lórí, a kó àwọn èèyàn yẹn sí abẹ́ ẹ̀ ní láti jẹ́ kó máa tọ́jú wọn. Wọ́n lọ sí Kaduna ń bẹ̀ yẹn, kó rìn lásán òun ló fẹ́ ṣubú yẹn. Mo mọ̀ wípé tó bá 69, bí Tinubu bá 69 gẹ́gẹ́ bí wọ́n ti sọ, kò ní 70 pẹ̀lú àṣẹ Èdùmàrè. Nítorí pé gbogbo àkàyà wọn ibi ni, gbogbo nǹkan gbogbo wọ́n ṣe ń rìn tó ń lọ tó ń bọ̀, ohun tí wọ́n ń frame, it is inside. Ohun tí wọ́n ń gbé jáde òun kọ́ lohun tí wọ́n fẹ́ ṣe. Bó ṣe tún máa sign agreement, Olúwa fi ìran Tinubu wọ̀n mí wípé ọ̀pọ̀lọpọ̀ agreement ló tún ti sign pẹ̀lú àwọn northern people. Tinubu tẹ̀rí it is not for Yoruba, it is not for even Igbos. The only people that Tinubu is for, based on what God is telling me as his prophet, it is the northern. Wọ́n tún ti lọ sign oríṣiríṣi, wọ́n ti lọ tọwọ́ ara wọn bọ ìwé lóríṣiríṣi, agreement oríṣiríṣi lórí ìrìn àjò oko ẹrú tí wọ́n tún fẹ́ ti ọmọ Yorùbá sí. Kò wá sídìí náà nítorí ipò, kò sídìí kankan tó fi ń ṣe yìí nítorí owó. Kí ló dé tí ẹ ò fi ní ẹ̀mí Ọlọ́run? Kí ló dé tó jẹ́ wípé gbogbo àkàyà yín, ẹ̀yin politicians, kí ló dé tó fi jẹ́ pé ibi ni pátápátá? Ẹ wá ní ẹ̀mí Ọlọ́run kankan. Ẹ dẹ̀ ń lọ sí ìjọ àwọn ìránṣẹ́ Ọlọ́run. Àwọn ìránṣẹ́ Ọlọ́run yóò sì pè yín sí àkíyèsí. Ṣé àwọn ìránṣẹ́ Ọlọ́run tẹ̀ ń lọ sí ìjọ wọn, àbí Tinubu tẹ̀rí yẹn, ṣó máa lóhun kì í kírun ni? Àbí àwọn bí tẹ́ ti wá ń kírun, ṣé wọn ò sọ wípé ṣé wọn ò fi wọ̀nyí lójú wípé ẹ̀ ń fìyà jẹ mẹ̀kúnnù? Ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ó ti pọ̀ jù lọ́wọ́ yín, Tinubu. Ẹ̀jẹ̀ aláìṣẹ̀, ẹ̀jẹ̀ ẹni tí ò mọ̀ nǹkan kan ó ti pọ̀ jù lọ́wọ́ yín. Ọ̀pọ̀lọpọ̀ fídíò ni mo fẹ́ gbé wọ kiri, ṣùgbọ́n YouTube kò fún wa lórí ọ̀fẹ́ àfi tí wọ́n bá ṣẹ̀ ṣe àwọn graphic something. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo ọmọ Yorùbá nílé lóko, Tinubu kò wá with peace pẹ̀lú wa o. The only thing ni pé ó fẹ́ di president just to kó ní record pé nínú ayé yìí náà òun náà di president Nàìjíríà, kó dẹ̀ tún tà wá sóko ẹrú. Olúwa ní agreement àti tà wá sí oko ẹrú, Tinubu tún ti sign ẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ fura o. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ ṣọ́ra. Gbogbo ẹ̀yin ìyá PDP, bàbá PDP, ìyá APC, bàbá APC tó ń pín owó lé lọ́wọ́ kẹ́ lọ máa campaign, ẹ ṣọ́ra. Nítorí pé ẹ ò ní jèrè ara yín, ẹ ò ní jèrè ọmọ yín, ẹ ò ní jèrè ohun tẹ́ ẹ bá fowó yẹn ṣe. Ẹ wo níyì tó wà ńlẹ̀ yìí, a máa gbé yìí tó kọjá, ẹnu la fi ń sọ o. Tó bá tú àkókò kan, a máa gbé nǹkan jáde tá a máa fi wọn ìpè fún yín ni. Mo sì tún sọ, bí Tinubu bá ní òun wọ 69 nínú ọdún yìí,
Tunubu ò ní wọ 70 pẹ̀lú àṣẹ ti Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi sọ pé orí íńtánẹ́ẹ̀tì ni kì í ṣe àwa òde wà ń bíbá bí a fẹ́ wá dìlítì kankan. Àsọtẹ́lẹ̀ yẹn máa ṣẹ ní agbára Ọlọ́run, ní agbára gbogbo orí tí Tunubu ń jẹ níyà, ní agbára gbogbo orí tí wọ́n yàn jẹ, ní agbára gbogbo orí tí wọ́n ti bayé ẹ̀ jẹ́. Tí Tinubu bá wọ 69 kò ní wọ 70 years pẹ̀lú àṣẹ ti Ọlọ́run. Lórí èpè yìí, lórí ilẹ̀ yìí kò ní wọ pẹ̀lú àṣẹ ti Ọlọ́run. Gbogbo èyí tẹ́ wá jọ ń kira yín lẹ́yìn, tẹ́ jọ ń tira yín lẹ́yìn kiri, tẹ́ jọ ń tira yín lẹ́yìn lórí irọ́. Even there was a man ó ti kówó jẹ, wọ́n dẹ̀ invite ẹ̀ sí court. Ṣe ló ṣe bẹ́ẹ̀ pé ẹ̀yìn òun ti kán, apá òun ti kán, wá gbé kínní táwọn máa fi ń dẹ̀dẹ̀ báyìí tó wá kínní tó máa fọ kínní tó ẹni tẹ́sẹ̀ bá kán tó wọ́ bá kán tó máa fi ń dúró yẹn, àwọn walking sticks tó ní iron, ó wá gbé ó sọ ọ ní spinal cord ẹ̀ kan, kínní kan ní problem, ó lọ sí court. Kò mọ̀ pé fídíò ń gbé òun, ó jẹ́ kí attach dodo kìíní ìmọ̀ bíbá kẹ́ ẹ lè rírú àwọn olórí tá a ní. These people that is leading us in this country, they are wicked. They are wicked. Lẹ́yìn tó lọ sí kóòtù yẹn tán with the aim wípé ara ẹ̀ ò yá, ó ní spinal cord injury, ẹsẹ̀ ti kán nígbà tó dé bóyá hòtẹ́ẹ̀lì tó máa padà lọ sùn sí kò mọ̀ pé fídíò, kò mọ̀ pé wọ́n ti fi kámẹ́rà síbẹ̀ gbogbo nǹkan yẹn pátá ló yọ kúrò lára, ló gbé sẹ́gbẹ̀ẹ́ kan, ó wá ń kírun. Bí Nàìjíríà yìí ṣe wíkẹ́ẹ̀dì tó nìyẹn. Lẹ́yìn tọ́kówó èmi àti ìwọ tí ò ń gbọ́ ọ̀rọ̀ yìí, tọ́kówó wa jẹ, lẹ́yìn tí wọ́n mú ọjọ́ ọ̀la wa tí wọ́n jẹ́ kí ó dim, tí wọ́n ò jẹ́ ó bright síbẹ̀síbẹ̀ èyí tí wọ́n tún ní gan kò tó wọn. They are going to the stage tó yẹ pé àwọn èèyàn kàn máa dédé sùn, wọn ò ní jí mọ́. Ẹlòmíì dẹ̀ máa rìn, á dẹ̀ ṣubú lójú títì nítorí pé ìrònú ti pọ̀, ayé ẹ̀ ti ṣe kí ni, ó ti bàjẹ́. Tinubu have nothing to offer Nigeria. Gbogbo ẹ̀yin màmá PDP, bàbá PDP, ẹ̀yin ìyá APC, ẹ̀yin bàbá APC tẹ́ ń gbowó lọ́wọ́ wọn, tẹ́ máa campaign. Èmi ò ní kẹ́ ẹ ṣọ́ra, ẹ máa ṣòfò ara nínú ìtẹ́ ń bá lọ yìí. Ẹ máa ṣòfò ẹ̀mí, ẹ máa ṣòfò ọmọ, ẹ máa pàdánù dúkìá pẹ̀lú àṣẹ ti Èdùmàrè. Mo fi ẹnu tí kò tí ì jẹ epo, tí kò jẹ ata, ó ti di ọjọ́ kẹfà, òun ni mo fi ń ṣépè fún gbogbo yìí. Gbogbo ẹ̀yin ìyá PDP, ẹ̀yin bàbá PDP, ẹnu tí kò jẹ epo, tí kò jẹ ata, ó di ọjọ́ kẹfà, òun ni mo fi ń ṣépè fún yìí. Tẹ́ ń gba owó àbọ̀dè tẹ́ fi ń ta àwa ọmọ Yorùbá sínú oko ẹrú. Ohun tẹ́ ẹ mọ̀ pé wọn ò lè ṣe, tí wọ́n dẹ̀ ń sọ, ẹ̀yin náà mọ̀ pé wọn ò lè ṣe. Aláwọn máa ṣe ọ̀nà tó dáa, wọn láti mo ti ń drive bọ́ǹsìn. I left Abẹ́òkúta which I crossed through Ifọ̀ down to this place láti 2 a.m. lóru ni mo ti kúrò ńbẹ̀, just because I need to get to Lagos in time. 2 a.m. lóru ni mo ti kúrò níbi tí mo wà down to this place. Gbogbo ọ̀nà yẹn rough, everything ni ò dáa. Èyí tẹ́ ẹ dẹ̀ ń kàmpéènì fún wọn yìí, tẹ́ ẹ ní túyù, ẹ wá wà àwọn ọmọ Kaduna, àwọn tí wọn ò gbọ́ Yorùbá, tí wọ́n ń gbé ní pẹ́tíṣẹ̀ǹtì wa, yìí ní ń gbé ní pẹ́tíṣẹ̀ǹtì wa. Mo ń wò wọ́n báyìí pé ẹ dẹ̀ mọ̀ wípé àwọn èèyàn yìí olórí burúkú ni wọ́n ń tò. Ẹ mọ̀ pé àwọn èèyàn yìí ohun tí wọ́n ń sọ wọn ò lè ṣe. Just because of 100,000 tẹ́ máa realize ó wá pọ̀ jù ní 100,000 lẹ́ máa realize ó tiẹ̀ pọ̀ jù, ìmí 50,000 ó pọ̀ jù, ìmí ó lè jẹ́ 3,000 ló máa realize nínú dodo campaign tí wọ́n ṣe tó máa fi gbé wọn wọlé. Ẹ dẹ̀ máa wá padà jẹ̀yà 8 years. Kí ló dé? Ẹ ń ta àwọn ọmọ ìyá yín, ẹ ń ta wọn, ẹ ń kó wọn sínú oko ẹrú.
ẹ mọ̀ wípé gbogbo ohun tí wọ́n ń sọ lẹ́nu wọn ò lè ṣe é. Ẹ wò nínú òkùnkùn la wà níbi tá a wà yìí sí over 2 weeks nínú òkùnkùn ibi tá a wà tí mò ń gbé yìí gangan tí church wà yìí nínú òkùnkùn over 2 weeks every day we are running generator láti ọjọ́ tí mo ti dá church yìí sílẹ̀. I am telling you mi ò fi iná nepa ṣe sáfìsì rí. And you said ká má break ẹ̀dẹ̀ tí wọ́n máa wá gba ìgboro ẹnu yín jáde wípé ká ní sùúrù ọbẹ̀ gbígbóná kò ṣeé jẹ kíákíá. Ẹ wá tún máa pòwe olórí burúkú láti 1960. 1960 kí ló dé? Tilẹ̀ tí ń ṣe gbogbo ìlú yìí játijàti báyìí àti gẹ̀ẹ́tì ìlú yìí sìmẹ́ǹtì nítorí pé ẹ monopolize cement fún Dangote. Cement sì azat àná níbì kan ó ti wọ 3,400 per one. Azat àná náà níbì kan láwọn area kan ó ti wọ 4,000 naira per one. Kí ló dé? Ẹ ń fi ayé ni wá lára. Lágbára Ọlọ́run Tinubu, Ọlọ́run máa fi ayé ni ọ́ lára. Mo fi ẹnu àìjẹpo àìjáta ó ti di ọjọ́ kẹfà wo èyí kéré. Jẹ́ kí n sọ fún ẹ tó bá dé stage kan a máa gbé nǹkan jáde ṣépè fún yín ni. Jẹ́ kí n sọ fún ẹ wo bí kì í ṣe Adébóyè o bẹ́ẹ̀ ni bí kì í ṣe Oyèdépò tó bá ti dé stage kan a máa gbé nǹkan jáde ṣépè fún yín ni. Mo fi ẹnu àìjẹpo àti àìjáta ọjọ́ kẹfà òun ni mo fi ń ṣépè yìí. Tinubu Ọlọ́run máa fi dodo ara ẹ̀ ó máa fi gbógun tiẹ̀. Ó máa fi ẹ̀jẹ̀ Ọlọ́run máa fi ẹ̀jẹ̀ tó ní tó pé òun ló ní ẹ̀jẹ̀ tó gbé fún ọ tó fún ẹ lẹ́jẹ̀. Ọlọ́run máa fi ẹ̀jẹ̀ yẹn ó máa fi gbógun tiẹ̀. Ó máa fi omi ara á fi dógun tiẹ̀ Tinubu. Ó fi ayé àti ọ̀run búra rẹ̀. Kí ló dé? Mo tẹ́lẹ̀ ṣe ẹ máa ṣe all because of money, all because of you want to be famous, all because ẹ fẹ́ kú tán ẹ tún fẹ́ fọmọ yín síbẹ̀ káwa tún máa sáàfù àwọn ọmọ yín. Ṣó possible ni? Ṣó possible ni? It is not possible. Ṣé yín Yorùbá gidi tó ń gbọ́ ohun tí mò ń sọ yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká continue campaign Yorùbá nations. There is no going back, nothing like going back. Even though they are dropping us, there is nothing about going back. Tí àwa bá padà bá ogun yìí lọ ohun tá à ń sọ ní pé dójú ẹ̀yin tẹ́ tó ń gbọ́ ohun tá à ń sọ yìí pátá you must continue with this mission until you get it. Nígbà tẹ́ bá get it táwa gan bá wà nù kòtò gan inú wa sì máa dùn wípé ẹ ń ja ogun yẹn lọ. Ká ń bọ̀ sí wípé àwa ò ní sí nínú kòtò àwọn làwa máa padà rí pé ààrẹ yè wọn pátá. Pẹ̀lú àṣẹ Èdùmàrè ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá gidi continue with that. Gbogbo awareness yẹn máa continue. Gbogbo ibikíbi gẹ́ tí wọ́n ti fún yín ní instruction tí bàbá olórí ti fún yín ní instruction ẹ jọ̀ọ́ ẹ continue níbẹ̀ ẹ máa ṣe lọ. Kò sóhun tí wọ́n lè ṣe fún wa àwa tí sí ọkàn wa lé. No going back. A luta continua. No going back. Kò sí tí kì í lọ mọ́ọ̀sì nínú yín. Wọ́n á tún máa lọ mọ́ọ̀sì gan. Wọ́n á tún kó convoy lọ. Síbẹ̀síbẹ̀ àwọn tẹ́ ń lọ sí abẹ́ wọn láti sin Ọlọ́run wọn ò lè sọ òótọ́ ọ̀rọ̀ fún yín nítorí pé owó tẹ́ ń fún wọn nítorí pé donation tẹ́ ń fún wọn. Wọn ò ní ṣe rere láyè. Gbogbo ọmọ tí wòlíì tó ń gbowó lọ́wọ́ yín gbogbo ọmọ tí wọ́n bá bí lórúkọ Jésù ti Násárẹ́tì ní agbára Ọlọ́run gbogbo wòlíì tó ń gbowó lọ́wọ́ yín gbogbo pásítọ̀ tó ń gbowó lọ́wọ́ yín gbogbo pásítọ̀ tó ń gba ìdámẹ́wàá lọ́wọ́ yín gbogbo wọn pátá gbogbo ọmọ tó bá bí wọn ò ní jèrè àwọn ọmọ yẹn. Gbogbo wọn pátá nítorí pé lọ́dọ̀ Adébóyè à ń rí aṣáàrọ̀ gọ́ọ̀mẹ̀ntì tó wà ń bẹ̀ lọ́dọ̀ Olúkọ̀yà a rí gọ́ọ̀mẹ̀ntì tó wà ń bẹ̀ tó jẹ́ pé ibẹ̀ náà ni wọ́n lọ lọ́dọ̀ àwọn pásítọ̀ lálá aṣáàrí wọn ń bẹ̀ tó jẹ́ pé ibẹ̀ ni wọ́n lọ.
You can't say the truth. Pé kẹ́ ẹ sòtítọ́ kọ́ dẹ̀ kú ní church yìí. You cannot lay ẹ ò lè lay foundations bí Jésù ṣe sọ pé ká ṣe. Ọ̀pọ̀lọpọ̀ politician níjọ́ yẹn ló sanwó sínú igbá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn amrọ̀bà ló sanwó sínú igbá ní ìjọ́ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kidnappers ló sanwó sínú igbá. Adulterer, àwọn fornications, àwọn ló sanwó sínú igbá. Ṣùgbọ́n Jésù rí obìnrin kan ṣoṣo. Pé owó àwọn yẹn tóbi gan. Owó wọn tóbi, ṣùgbọ́n Jésù wá rí obìnrin kan tó dánwó pẹ́ẹ́nì kékeré kan ló wá mú tiẹ̀ já. Oníṣòrí obìnrin yìí nìkan. You are following the step of Jesus. Ṣé the step of Jesus lè follow yẹn? Téèyàn kan dá 60 million as a tithe in a month. Téèyàn kan dá 20 million at a tithe in a month. Ibo ló ti rí? Ń gbà. You ń ṣe ènìyàn Ọlọ́run ṣe. You are a political pastors. So therefore, kò sádúrà tẹ́ fẹ́ offer. And you don't you see that the case is getting worse every time? It's getting worse every year. It's getting worse every moment because there is no prayer you can offer. Who do you want to offer that prayer for? Is it not unto God? Ọlọ́run ò gbàdúrà yín mọ́. Àdúrà yín ti dàbí ohun ìríra níwájú Ọlọ́run. So Tunubu can never do anything. He will only send us into another 8 years of suffering. Lẹ́yìn náà, a tún lọ drop yín sí ọwọ́ àwọn tí wọ́n tún máa fìyà jẹ yín fún 8 years of suffering. Tunubu it is not a person that can become a president of this country. He is never a leader. Olórí burúkú ni Tunubu. Láti ìgbà tí mo ti mọ̀, gbogbo àwọn tó bá ṣẹ̀ báyìí, they don't go scot-free. Tẹ̀dọ́ báyìí pé kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá, ó ti rí pé bóyá Yorùbá ń ṣe òun, ó tún máa wà nìyẹn. Nígbà tí ẹ bá tún wá padà jẹ́ kó lọ kó yín sínú oko, tó lọ wọnú ilé, ọ̀kó kó yín sínú oko ọdún 8 years yẹn lẹ tó máa mọ̀ pé is a bad person. Ẹ̀yin ẹ tún fún ní 8 years, ẹ jẹ́ ká ẹ fún. Ṣebí nǹkan tẹ́ ń lé kiri sí lójú ẹ̀yin ọmọ Yorùbá olórí burúkú, ẹ̀yin ọmọ Yorùbá alátẹnujẹ. Ṣebí nǹkan tẹ́ ń lé kiri ni ẹ̀yin ẹ tún fún ní 8 years. Kẹ́ ẹ wá rí wípé ní tòótọ́ they are wicked. He will never do what he said. He has said it before and he did not do it. All those people that he elected, tí Tinubu elect sínú government, sínú that to rule us, all what they have said, they fail it. Kí ni Sanwó-Olú sọ tó ṣe? Sanwó-Olú kí ló sọ tó ṣe? Ẹni tó dẹ̀ ti jẹ́ pé lẹ́yìn tó gbé wọlé tán, ó wò wípé bóyá Ọlọ́run ló ń bá sọ̀rọ̀, kò dẹ̀ fẹ́ ṣe tiwọn, wọ́n yọ kúrò ńbẹ̀. Ambode lẹ́sẹ̀kẹsẹ̀. Tunubu ń ṣe bí Ọlọ́run. Adẹ́dá, aṣẹ̀dá, amẹ̀dá. Tunubu ń ṣe bí ẹ. Ta ló lè ṣe bí ìwọ Ọlọ́run? Tunubu ń ṣe bí ìwọ Ọlọ́run lórí àwọn ènìyàn tó kó sí abẹ́. Ta ló ṣó jẹ́ bàbá mi ni tí mo máa fi wà lábẹ́ ẹ̀gún? Ó ní jèrè àwọn ọmọ ẹ Tunubu. Gbogbo ọmọ ẹ tó bí kó tó kúrò nínú ayé yìí, tí mo mọ̀ pé ó ní di 70 years kó tó wá kúrò nínú ayé yìí. Tunubu ló máa fojú sunkún dodo àwọn ọmọ ẹ. We are saying what is right. We are suffering and you people are enjoying. You can avoid to do anything you want to do in your life, but we cannot avoid to do anything. Yet ẹ̀dẹ̀ tó fi ń gún wa lójú. Ẹ tó fi ń gún wa lójú báyìí. Ṣẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ṣọ́ra. Mo bẹ̀ yín pẹ̀lú ìyọ́nú Ọlọ́run. Gbogbo ọmọ Yorùbá gidi pátá, ohun tá a ti gbé lọ́wọ́ yìí ni kẹ́ jẹ́ ká tẹ̀lé o. Tí a bá tún lọ ṣe mistake, tí wọ́n tún lọ wọlé kankan, or anything lọ happen pẹ̀rẹ́, you will know that they are wicked. You will know that Tunubu is a wicked person. Ẹ mọ̀ pé tó bá ti ṣíyàwó, àgàgà kó ṣíyàwó ọ̀dájú, àgàgà kó wá lọ wà láàárín àwọn tó ṣíyàwó tí wọ́n jọ ń rúlu ìlú yìí, ohun tí wọ́n bá ti sọ ń bẹ̀ ni o. Kò ṣeé ṣe, ohun tó bá sọ ń bẹ̀ ló máa ṣe o. Ṣé jọ̀ọ́.
ẹ jẹ́ ká mójútó. Ẹ share gbogbo ohun tí à ń sọ yìí pátá, ẹ jẹ́ kó dọ́dọ̀ wọn. Kò sí ohun tó fẹ́ fi wá ṣe, kò sí ohun tí wọ́n fẹ́ fi wá ṣe. Ídà nísìnyí àbí lẹ́yìn gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ náà, wọn ò lágbára láti fi wá ṣe nǹkan kan. I am not a blogger. I am saying it for the last time again. I am a prophet. I am a spiritualist. I run spiritual church and I do spiritual work. My name is Babaconfirm JP. Ẹ ṣé gan ni. Ẹ fi kíní ìránṣẹ́, ẹ bá wa share ẹ̀. Gbogbo ọ̀nà tẹ bá lè fi share ẹ̀ ni kẹ́ fi share. Káwọn ọmọ Yorùbá tòótọ́ kí wọ́n gbọ́, kí ẹ jẹ́ kó tún dí ọ̀dọ̀ òun gan náà. Kò sí nǹkan tí ó wà lọ́kàn wọn tọ́lọ́run kò sọ fún wa. Wọ́n tún ti lọ sign agreement burúkú, agreement pé kó má worry, òun ò ní dá wọn. Nǹkan tó lọ sign nìyẹn pẹ̀lú àwọn northerner. He doesn't care about Igbos. Ẹni tó care nípa Yorùbá ló máa care nípa Igbo. Forget about that man. He doesn't care about us. That is why he said, olóhùn mọ́dí tóun ṣe lọ sí Kaduna láti lọ campaign. Ó fẹ́ jẹ́ kí àwọn Yorùbá mọ̀ pé òun láyè. Ṣẹ́jọ́ ẹ fi ṣọwọ́. Ẹ fi ṣọwọ́ sí everywhere tí ẹ bá wà. Ẹ fi ṣọwọ́ sí gbogbo àwọn èèyàn wa. Ẹ ṣé gan ni. Adúpẹ́. Ojú òní tì. God bless you. Remain blessed and we will do a wonderful Easter. In the mighty name of Jesus Christ, I pray. Amen. Thank you very much. I love you all. Ẹ ṣé gan ni. Yorùbá gangan nation, òun ló jẹ wá lógún. Yorùbá nation tá ń lé yìí, òun ló jẹ mí lógún. Ẹ ṣé gan ni. God bless you. Gbogbo ẹ̀yin mọ́mì wa, gbogbo ẹ̀yin dáàdì wa, thank you very much. Have a wonderful day.